kò dìde o ìjọba wà kò dìde o ìjọba wà kò dìde o ọgbọ́ ìsúre tí àwọn ọmọ rẹ tí wọ́n sún lẹ́yìn rẹ kò jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o kò jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o kò jẹ́ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o bí a ti wá bọ̀ lọ́dún tó lọ tílu Ọ̀yọ́ dàrú kọ̀mọ́jẹ̀lú Ọ̀yọ́ dàrú kọ̀mọ́jẹ̀lú Ọ̀yọ́ dàrú. Ẹ káàbọ̀ sí ìkànnì Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà Yorùbá lárugẹ. Ẹ farabalẹ̀ láti jẹ̀gbádùn àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan. Ẹ like, ẹ comment, kẹ́ ẹ sì share àwọn ètò wa. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wa. ọ̀kan wa náà ká má jọba láàyè wa ní òní ló pé ọdún méjì gbáko tí bàbá wa Ọláyíwọlá Aláàfin Àtàndá ikú bàbá yèyé tó lọ darapọ̀ mọ́ àwọn bàbá wọn ní ìrántí wọn la wá fi sí ọjọ́ òní yìí. Ọjọ́ òní tá a fi sí kó má jẹ́ ọjọ́ ìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan wa, kó má jẹ́ ọjọ́ òfò fún ẹnìkọ̀ọ̀kan wa, kó má jẹ́ ọjọ́ àdánù fún Ọ̀yọ́, torí ohun tó ti nù wá pọ̀. A wá ń pe Ọláyíwọlá Adéyẹmí kẹta Alólódùbíyì rẹ̀, a wá ń pè é kó darapọ̀ mọ́ àwọn bàbá wọn kí wọ́n jọ wá ṣègbè fún wa lọ́yọ̀ọ́ ni wọ́n má jẹ́ ìjọba ó gbàgbé Ọ̀yọ́ o, wọ́n má jí ìjọba ó tẹ Ọ̀yọ́ mẹ́rẹ̀ mọ́ o. Gbogbo ohun tí ń jẹ wá níyà lọ́yọ̀ọ́ a mọ̀ pé ìhòòhò la wà torí ọmọ òrukàn lọ́yọ́ wáyé bá a ṣe wà yìí, kí wọ́n tètè wọ́n rán bàbá tuntun sí a o. Látòdì ọ̀run ni wọ́n ti yan Ọláyíwọlá fún wa nínú ìgbà rẹ̀ fi tu ilẹ̀ Yorùbá pàápàá Ọ̀yọ́ lápapọ̀ ló fi tù wá la. Àwọn tí wọ́n wà tún yàn tí gba àwọn tú àlà bẹ́ẹ̀ tàbí jù bẹ́ẹ̀ lọ àwọn ní àmọ́ o, àwọn ọmọ àdákọ ẹnìkan àsìmẹ́nìkan, ṣùgbọ́n nù ìdílé tó kù tí wọ́n fa ògo yọ ń bẹ̀ o, wọ́n wá fìlé àlọ́ tí ó tún lù ṣe, torí àwọn ní ọmọ sọ ń gbà ayé wọn wípé ipò téèyàn bá wà yọkọ̀ kẹ́kọ̀ọ́ ọbẹ̀, ẹni tí ó yára kẹ́kọ̀ọ́ ọbẹ̀ tẹ́kọ̀ọ́ ọbẹ̀ ó yè tí ó rí bí ó ṣe lo ipò Aláàfin tí yóò fi ní yé jẹ tí yóò ní jẹ wá mọ́ lọ́yọ̀ọ́, òun tètè bá ní taari rẹ̀ wá o, tí ó láyà tí ó lọ́kàn tẹ́lẹ̀dá rẹ̀ ó bá lù mọ́. Àwọn ọlọ́run kí wọ́n yàn fún wa o, Ọláyíwọlá ta gbìrì lóde ọ̀run kan wá dá wa lóhùn béèrè wa lónìí. Àwọn ò gbàgbé rẹ̀ o, torí iṣẹ́ tó ṣe ó kọjá ká gbàgbé rẹ̀, òun náà ló fà tá a fi wá rántí. A sì bẹ̀ lọ ẹni tá a tún máa lè ṣe irú èyí fún tóun náà bá gbéṣẹ́ báwo ò sí ń bẹ̀ mọ́ àti bá ń bẹ̀ ń bẹ̀ àṣepamọ́, torí àwa kéré ńgbà tí bàbá yìí tí ó joyè. Gbogbo orú tí ń ṣẹlẹ̀ lẹ́yìn tí Ọláyíwọlá tó jáde láyé tán yìí àti àbá pé kán máa rántí bàbá yìí. Bàrà la wá wà níbi tí ìran bàbá wọn tí wọ́n sùn sí, gbogbo àwọn tó wá wà níbi tí wọ́n ti gbé òkú wọn débi tí wọ́n ti wá di ẹbọra tí wọ́n ń jẹnu lẹ̀ kí wọ́n dìde wọ́n wá fún alọ́ba tuntun lọ́yọ̀ọ́, wọ́n dìde wọ́n wá fún alọ́ba tuntun lọ́yọ̀ọ́. òǹgbẹ rẹ̀ ń gbẹ wá, ìyá rẹ̀ ń jẹ wá nílùú, ìyá rẹ̀ ń jọkùnrin ń jobìn kí wọ́n dá wa lóhùn. Ìtókù tá à ń béèrè jù nù, torí a mọ̀ pé tí wọ́n bá ti yàn fún alátòdì ọ̀run yóò rọrùn, ìlú túbà yóò túṣẹ, pàápàá ilẹ̀ Yorùbá ogun wọn mọ́ jà wá o, ogun wọn ń gbé ní pa, wọ́n ń gbé ní pamọ́, wọ́n ń gbowó yìí ibi ẹ báṣẹ́ dé níbẹ̀ ẹ mọ́ wò wá ràn mọ́jọ̀gùn yìí ọwọ́ Ọ̀yọ́ o. Ó ti ń súnmọ́ agbègbè à ń gbúrò ṣùgbọ́n kì í ṣẹlẹ̀ sí Ọlọ́run má jẹ́ ó ṣẹlẹ̀ sí a o. Gbogbo ohun tí ó wà nígbà ṣẹlẹ̀ sí a ni ẹ tètè taari ẹni tí ó mọ̀ ṣètùtù bíi tiyín ẹ taari rẹ̀ sí a, kíjọba tẹ́wọ́ gbà kí wọ́n fọwọ́ sí i kí wọ́n yàn lé a lọ, káwọn Ọ̀yọ́ Mèsì Olódùmarè ó kún wọn, wọ́n mọ̀ sí yàn fún a o, lórí bẹ́ẹ̀ yọ̀ọ̀sẹ̀ bẹ́ẹ̀ o tó Ọlọ́run. Kábíyèsí 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 àtúntò ọmọ akẹ́bọra kábíyèsí àgbàlagbà kábíyèsí àgbẹ̀bẹ̀ àtẹ́lẹ̀ ọmọ akẹ́bọra. Gbogbo nǹkan tí alága tí wọ́n wí kí Olódùmarè kó bá ní mú wọlé àṣẹ, kó bá ní fi àṣẹ sí. Ọláyíwọlá òun ló lọ darapọ̀ mọ́ bàbá rẹ̀
àwa tó ti ilẹ̀ àwòkù lẹ́yìn rẹ̀ gbogbo àwọn ẹnikẹ́ni tí bá ń wá gbógun lẹ́yìn rẹ̀ tó ti lọ yìí tí bá ń gbógun tì wá Ọláyíwọlá ìwọ náà máa bá ní mú wọn sọ́dọ̀ àṣà òrìṣà ẹgbẹ́ tó dá sílẹ̀ kó má parun nílùú Ọ̀yọ́ kó má parun nílùú Ọ̀yọ́ ká máa kọ́lé ká máa ra mọ́tò ká má jọba o ká má lè aṣọ lẹ́yìn o kórí ọba ní ṣe kí Olódùmarè ọba ní ṣe. Orí ọba ní ṣe kí Olódùmarè ọba ní ṣe. Ọ̀tá ńlá balẹ̀ Ọ̀yọ́ náà. Ọ̀tá ńlá balẹ̀ Ọ̀yọ́ náà. Àrọ̀ní balẹ̀ mú ògùn sá. Àrọ̀ní balẹ̀ mú ògùn sá. Olúkòso balẹ̀ ọ̀tàn yánranyánran. Olúkòso balẹ̀ ọ̀tàn yánranyánran. Dáfó olúkòso láàlú. Dáfó olúkòso láàlú. Báńbí ọmọ arígbọ́ ta ṣẹ́gun. Báńbí ọmọ arígbọ́ ta ṣẹ́gun. Ìgbà tí ń bẹ láàrin òṣìrì ọ̀tá. Ìgbà tí ń bẹ láàrin òṣìrì ọ̀tá. Ẹbọ wọn ni ó ṣe. Ẹbọ wọn ni ó ṣe. Ó sì gbẹbọ ń bẹ rúbọ. Ó sì gbẹbọ ń bẹ rúbọ. Ǹjẹ́ kí láìrí iṣẹ́ tẹ̀. Ǹjẹ́ kí láìrí iṣẹ́ tẹ̀. Ìgbọ́ta. Ìgbọ́ta. Láìrí iṣẹ́ tẹ̀. Láìrí iṣẹ́ tẹ̀. Láìrí mú bọ̀. Láìrí mú bọ̀. Ìgbáre. Ìgbáre. Láìrí mú bọ̀. Ká ṣẹ́gun ọ̀tá kárẹ́yìn òdì o. Ọgbọ́n Ọláyíwọlá Àtẹ̀dá ọmọ Ìbírónkẹ́ ìjọba wà kó dìde o ìjọba wà kó dìde o ìjọba wà kó dìde o ọgbọ́n ìsúre tí àwọn ọmọ rẹ tí a sún lẹ́yìn rẹ kò jọ ọsẹ bẹ́ẹ̀ o kò jọ ọsẹ bẹ́ẹ̀ o kò jọ ọsẹ bẹ́ẹ̀ o bí a ti wá bọ̀ lọ́dún tó lọ tílu Ọ̀yọ́ dàrú kọmọjẹlú Ọ̀yọ́ dàrú kọmọjẹlú Ọ̀yọ́ dàrú kọmọjẹlú Ọ̀yọ́ bàjẹ́ torí tútù ní ìlú Ọ̀yọ́ ń tò lẹ́yìn rẹ kò sì mọjẹlú Ọ̀yọ́ dàrú kò jọ ọmọ tòbí tí ń bò ní o kò jọ ọmọ tòbí tí ń tò ní o ọba míì tuntun tí ó dàbí rẹ tí ó láyà bí rẹ ìwọ Ọláyíwọlá ìwọ lọ yàn o kò sì yẹn fún wa kò sì yẹn fún wa kò sì yẹn fún wa ká mẹ́rin ogun nílùú Ọ̀yọ́ torí ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta ìwọ Ọláyíwọlá ìwọ ìlọpọ̀ mẹ́tẹ̀ẹ̀ta ìwọ lọpọ̀ ẹjọ tí gbogbo ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta tẹ̀lé ṣe èyí tí ó mú ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta tí mo fi sọ pé ìwọ Ọláyíwọlá ìwọ ni ọ̀yàn fún wa ìwọ ni ọ̀yàn fún wa pípẹ́ ìdàrí kọ́ mọ́ bàjẹ́ o kọ́ wá tọ́jú ọmọ kọ́ tọ́jú aya kọ́ tọ́jú Ọ̀yọ́ Mèsì kọ́ tọ́jú Ọ̀yọ́ Mèsì kọ́ wá tọ́jú àwọn ẹgbẹ́ tó fi rẹ̀ tí ẹ pè ní àṣọ òrìṣà ìwọ Ọláyíwọlá ọ̀run orí rẹ ọ̀run orí rẹ ọ̀run orí rẹ ètò òfìlẹ̀ tí ó bàjẹ́ ni ọ̀bàjẹ́ yìí o. Oúnjẹ tọ́lọ̀ oúnjẹ làwọn náà mú ààyè o kó àwọn ìjókòó kó pẹ́ jẹ́ o kí ilé Ọ̀yọ́ ọmọ bàjẹ́ o lẹ́yìn rẹ ti ń dà kó ló dáa jù bẹ́ẹ̀ lọ o. Orí ọba ni ṣé kí Olódùmarè ọba ni ṣé àwọn tí a nílé ayé kò kọ́ wá bá wa ṣe èdè sá èdè so adé apagẹrẹ ọmọ afẹkúṣòwò tí ẹni kágẹrẹ ó ṣe tí ò ṣe lọ́jọ́ rẹ̀ tójú fi tì í ìlàwọ àṣeyí o mọ́jọ́jú ó ti wá o mọ́jọ́jú ó ti wá o mọ́jọ́jú ó ti wá o aṣọ ìka lórí ogún mọ́jà aṣọ ìka lórí wa. Kayaknya Juli ini. Kayaknya Juli. Go.
ilé ìlú tó bà kó tún ṣe o. tó ẹ̀yin báwọn ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ tó bà kó tún ṣe o. ọjọ́ ọmọ torí yín dàrú o ọjọ́ ọmọ torí yín bàjẹ́ o. àtẹ̀dá ọláyíwọlá ọmọ ìbúrónkẹ́ ní a ti máa ṣe tẹ́ ẹ bá lọ ìlànà ń ṣe yìí mẹ́jọ òbí wá ń rú o mẹ́jọ òbí wá ń rú o. obìnrin o kò fi kú dànù kọ ọbànú dànù kò bò fi dànù gbogbo ajé gbogbo kò bí dànù o wá gbọ́ ọgbà. kábíyèsí o. lẹ́sìn kan bá wọlé èkejì ìtọ́ ni o ọwá gbọ́ ọgbà ìtọ́ ọba wa sọ báyìí ọgbọ́ ọgbà ìlú Ọ̀yọ́ kò bàjẹ́ látòrí akíadé ìtúfù ìlú Ọ̀yọ́ bàjẹ́ títí tá a fi rọba mi ọwá gbọ́ ọgbà báyìí. kábíyèsí o. orúkọ wa ní ìlú Ọ̀yọ́ ogbó ayé ogbó ọ̀run Ọ̀yọ́ bàjẹ́ ọgbọ́ ọgbà àlàáfíà ọwọ́ atáyé ọwọ́ atọ́run báyìí ọgbọ́ ọgbà ìṣẹ́gun ọwọ́ aṣẹ́gun ọ̀tá báyìí ọ̀rẹ́ yín òdì. kábíyèsí o. èkejì náà wà ní ọwọ́ agbọ́ ọgbà báyìí àlàáfíà kí là ń wá kò sí ní tó tọ́ àlàáfíà. kábíyèsí. kábíyèsí o. bẹ́ẹ̀ ni báyìí bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀. Adarí àtòbí àtògbóni o gbogbo ọ̀rọ̀ rẹ kó jọ tàbí ìlà ká tètè lọ́ba tuntun kẹ́mi wọ́n tètè dẹ̀rọ̀ nílùú Ọ̀yọ́ kẹ́mi Ọ̀yọ́ mẹ́sì kẹ́mi wọ́n balẹ̀ kẹ́mi aráàlú ọ̀ balẹ̀ kẹ́mi agbọ́balẹ̀ ọgbọ́n ọgbà ó. ẹ̀yà wa máa kà. Maka mọ́ ẹ̀rọ tó rí rá. Àṣà Yorùbá TV, ìkànnì tó ń gbé àṣà ilẹ̀ Yorùbá lárugẹ.